ìrìn àjò ọjọ́ méje láti di olówó, láti di ọlọ́rọ̀, láti di ọlọ́mọ, láti di onípò lórí gbogbo nǹkan tó bá òkú mọ́ wá ná ayé wá rìnrìn àjò ọjọ́ méje yìí. Mo ti sọ fún ẹ, o ti wẹ̀wẹ̀ odò, o ti wọṣà jáde apẹ̀rẹ̀, o ti gbẹ́bọ sórí ìta mẹ́ta, o ti bọ ìrókò, o ti bọ ọ̀ṣun, o ti bọ ọya, o ti bọ iyemọja, o ti bọ ọ̀yá lájé, o ti bọ ayélálá, o ti bọ nàná kùkù, o ti bọ rókò. Gbogbo nǹkan wọ̀nyẹn tí wọ́n ní kó máa bọ yẹn wọ́n fẹ́ fi wàhálà pa ẹ̀ ni. Kò sí òòlè rẹ́rí pa kan. Wọ́n ń da ẹ̀ láàmú ni wàá rí pé bó ṣe ń bọ wọ́n tún ní pé ó tún kọ ilé ìtẹ́fẹ́ bọ ó máa bọ Bàtálá o tó bá tún bọ Bàtálá wọ́n ló tún kù kíní kan tó fẹ́ bọ o ó kù Ṣàngó o tó bá tún bọ Ṣàngó wọ́n ló kù Ògún o ó máa ṣe wàhálà kú ni. Ọlọ́run ọba tí kì í sùn òun ni kò wá pè fún ọjọ́ méje péré ló fẹ́ fi rìnrìn àjò yìí. Yàwó ààbò ló fẹ́ ṣe wàá bẹ̀rẹ̀ ètò yìí lọ́jọ́ Sunday tó bá wù ẹ́ o lè fàwẹ̀ ṣe fún ọjọ́ méje pẹ̀lú sàárà tó rọ́lọ́run ní mi kì í sábà kọ àwẹ̀ àti sàárà lé ẹrú mi lọ́wọ́. Wàá bẹ̀rẹ̀ àdúrà yìí lọ́jọ́ Sunday wàá ṣe àwọn mùkọ́dímọ̀ wàá dà níyàn nǹkan tó bá fẹ́ wàá ṣe yá wahab 14,000 yá wahab 14,000 tó bá ti ṣe yá wahab 14,000 yẹn lọ́jọ́ àkọ́kọ́ lọ́jọ́ Sunday tó bẹ̀rẹ̀ yẹn Monday wàá ṣe yá wahab 14 péré Tuesday 14 ló máa ṣe 14 Wednesday 14 ló máa ṣe ó ti yẹ 14 ló máa ṣe ọjọ́ tó bá máa pé ọjọ́ keje tó fẹ́ fi parí ẹ̀ yẹn wàá tún ṣe yá wahab 14,000 again. Allahu Akbar. Wàá ti wá tọ́jú alukurihan tuntun téèyàn kọ̀ọ̀kan ò lórí oyekóye tó bá lágbára ti rà sílẹ̀ wàá sì tọ́jú tẹ̀sùbà oyekóye tó bá lágbára fi rà sílẹ̀ ojoojúmọ́ tó dẹ̀ ń ṣe àdúrà yìí ó máa fi nǹkan tó bá lágbára ṣe sàárà díẹ̀ àmọ́ ọjọ́ tó bá parí àdúrà yìí gangan alukurihan àti tẹ̀sùbà tó ti rà sílẹ̀ yẹn wàá wá gbàdúrà lé lórí wàá wá kó lọ sí mọ́ṣáláṣí tó bá wù ẹ́ síwájú kó tó ṣàdúrà yìí àbí tó bá ṣàdúrà yìí tán farabalẹ̀ gbọ́ mi o nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní account number ní fáwọn ọmọ aláìní 0123214254 account number fáwọn aláìní 0123214254 Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria ẹ WhatsApp wa lórí +27612956389 fún ẹni enquiry ẹ WhatsApp wa lórí +27612956389 dẹ́ ẹ gbìyànjú kẹ́ get transformer 1100 power tó ń ṣiṣẹ́ fún tọkọtìyàwó tí wọ́n ń wojú Ọlọ́run tí wọ́n ń bẹ lọ́wọ́n ọmọ especially ọkùnrin tó ní weak erection low sperm count quick ejaculation tí nǹkan ọmọkùnrin ẹ̀ tó kéré àbí tí ò lè perform dáadáa gbogbo ike yìí nínú àrùn àbí wọ́n mú nǹkan ọmọkùnrin ló ń ṣiṣẹ́ fún 25,000 naira ní gbòógì láti India láti Arab country ló wà ń bẹ̀ prophetic medicine ni ẹgẹ́ tó lè wọn tó ń wò more than 300 àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni wọ́n fi ṣèyàn ní ẹni tó ń jẹun lójú oorun tálátakùn kọ́ lórí ni cancer ni diabetes ni ẹ WhatsApp wa lórí +27612956389 masalamu wa ilal